káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú olówó pírẹsẹ̀ntà. Wọ́n ní ìtàn ní máa ń tan ẹ̀dá láyé, ẹ̀dá tí ò bá nítàn irú wọn kì í pẹ́ tán. Ká má bàa tètè tán, ìdí rẹ̀ tá a fi gbọ́dọ̀ kọ ìtàn rere sílẹ̀ torí tiwa kọ́, torí àwọn àrọ́mọdọ́mọ wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn ni. Kó má di wípé ilé ayé ò ní rọrùn fún wọn láti gbé mọ́ nígbà táwa bá lọ tán. Ìdí rẹ̀ tá a fi wà lọ́dọ̀ bàbá wa tí Ọlọ́run jẹ́ kí wọ́n rí ìgbà lò, tí wọ́n sì lo ìgbà rere lẹ̀ fún àwọn ọmọ wọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn. Gbajúmọ̀ ni wọ́n, Ọlọ́run dá wọn lọ́lá, wọ́n sì kàwé. Ohun gbogbo tí ẹ̀dá máa ń ṣe láyé Ọlọ́run ti fi rọ̀ wọ́n lọ́rùn láti ṣe. Àwa fẹ́ mọ ìtàn tó tàn wọ́n fáyé rí. Ìdí rẹ̀ tá a fi wà lọ́dọ̀ bàbá wa Gbòǹgbò ìwé David Adéwuyì. Bàbá ẹ bá mi kí gbogbo àwọn tó ń wà káàkiri àgbáyé. Tọ́ gbogbo ẹni tẹ́ ń wò wá káàkiri àgbáyé mo kí yín o. Ọlọ́run Lódùmarè á fún gbogbo wa ní àlàáfíà àtẹ̀mí gígùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣeun. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Àwọn Yorùbá sọ pé omi téréré, omi tẹ̀rẹ̀rẹ̀, àtomi tó kéré àtèyí tó tóbi, ó níbi kan tán ti máa ń ṣàn wá. Bẹ́ẹ̀ni. Ta ni Gbòǹgbò ìwé David Adéwuyì? Ọmọ Ìlá-Ọ̀ràngún àgúnlẹ̀ mi. Bàbá mi Gabriel Adéwuyì Àjàyí. Màmá mi wọ́n máa ní alára pé Àbíkẹ́. Ọmọ Ìlá-Ọ̀ràngún ni gbogbo wa. So ibi tèmi ti sàn wá nìyẹn. Bó o lẹ ṣe ṣe kékeré? Mo ṣe kékeré lóko. Oko lèmi gbé o. Oko ibo? Oko Duasẹ ni wọ́n ń pè bẹ̀ ní Ìlá-Ọ̀ràngún. So láti ìgbà tí mo ti pé ọmọ ọdún 6, 7, 8 lèmi ti wà lóko. So oko yẹn náà ni mo ti lọ sí St. Matthew's Primary School Ìṣẹ̀dó ní Ìlá-Ọ̀ràngún. Mo bẹ̀rẹ̀ ní 1960. Àwọn ọmọ independence rẹ̀ tí wọ́n kó lọ sí fíìlì tí wọ́n fún wa ní àṣà tàǹdù belebele. Wọ́n fún wa ní ráìsì ẹ̀jẹ̀ ọ̀sẹ̀gbẹ̀. That was 1960 nígbà tá a gba independence. Ráìsì ti wà ní 1960. Ó ti wá. Ráìsì yẹn ni wọ́n ṣàfùwà tá a jẹ, wọ́n bí sínú kọ́ọ̀pù almana kọ́ọ̀pù yẹn wọ́n ya flag Nàìjíríà sí ara kọ́ọ̀pù yẹn. Ibẹ̀ yẹn náà ni wọ́n bu ráìsì yẹn sí. Wọ́n dẹ̀ fi sí bí plastic náà tá a máa fi wọ́n gbé síbẹ̀. Bíi takeaway. Bíi takeaway exactly. Ajá pé takeaway ti wà nígbà. Ó ti wà tipẹ́ o. Ó ti wà. Káwọn sọ pé kò sí nǹkan tuntun mọ́ gan lábẹ́ ọ̀run. Kò likely. Wọ́n níbi tá a bá rìn mọ́ làárí mọ́. So ibi tó bá rìn dé náà nù wá mọ́ báyìí ṣe jẹ́. Tẹ́ fi lè láǹfààní láti lè lọ léèwé ní 1960 jẹ́ pé ìdílé olówó lẹ ti wá nù. Rárá o, ìdílé mi kì í ṣe ìdílé olówó. Ó kàn jẹ́ pé bàbá tó bí mi ó fẹ́ràn ìwé. Ní gbogbo àdúgbò wa nílé Awúgbọ ní Ìlá-Ọ̀ràngún, bá mi nìkan ló ní Rediffusion rédíò tí wọ́n máa ń tẹ̀. Ó jẹ̀kẹ̀ dúdú inú ń tàbọ̀ nígbà tí wọ́n bá fẹ́ máa ṣe. Tí gbogbo àwọn èèyàn wà péjọ tìkan tó mọ̀ lọ oko. Gbogbo wọn péjọ. Èmi bá mi àtàwọn ìyàwó ẹ̀ náà lájọ máa gbọ́. So nílé tẹ́ni bọ̀dì ó wà máa àfi tí bá mi bá fẹ́ ṣe ìnáwó ilé òkun. Bẹ́tẹ̀ bá mi jẹ́ nìkan tó mi ìmọ̀ ibi tó ti rí òye tiẹ̀. Láì kàwé láìsí kankan ọgbẹ́ orí ẹ̀ ọgbẹ́ngbẹ́. Iṣẹ́ wo ni bàbá yín ṣe? Kápẹ́ńtà ni bàbá mi. Gbẹ́nàgbẹ́nà. Gbẹ́nàgbẹ́nà ni o.
gbẹ́nàgbẹ́nà gidi. nínú ọ̀rọ̀ yín tí ẹ sọ láìpẹ́ yìí ẹ sọ pé àwọn ìyàwó bàbá yín kágun sọ pé ìdílé olórogún lẹ ti wá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àmọ́ àwọn Yorùbá máa ń sọ pé ìdílé olórogún ogun ni ṣé lóòótọ́ ni torí pé ẹ̀yin ní ìrírí rẹ̀. tèmi ò pọ̀ nítorí pé màmá bàbá tèmi ó dáàbò bò mí nínú ilé tí wọ́n ti bí mi tí mo ti dàgbà. Granny. Màmá bàbá mi kò jẹ́ kẹ́nìkan kan lè sọ pé kẹ́nìkan torí pé ó jẹ́ ìyàwó ọmọ kò ní gbà. kí wàá ní ìrírí yín bẹ́ẹ̀ ṣe dàgbà nínú ìdílé olórogún. náà mò ń sọ kò sí nǹkan kan tó lè ń bẹ mò ń bá tèmi lọ àwọn ọmọ ìyàwó mi náà wọ́n ń ṣe tiwọn ọ̀dọ̀ èmi làkọ́bí èmi làkọ́bí bàbá mi so bọ́dẹ̀ ṣe mú mi náà nìyẹn. a ti mọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tẹ́ ẹ lọ ṣé bẹ́ẹ̀ náà ló parí sí ni. irọ́ o mo tún wá lọ sí ilé èwo lẹ́ ń pè ní grammar school. bẹ́ẹ̀ni. Ìlá grammar school mo lọ láti 1967 títí 1971 ọdún 5 gbáko ibẹ̀ ni mo lọ tí mo ti gba èwo náà wáàsì kọ́ ni wọ́n pè é. ìwé ẹ̀rí oníwèé mẹ́wàá. oníwèé mẹ́wàá. lẹ́yìn orin ṣé bẹ́ẹ̀ náà ló tún parí sí. lẹ́yìn yẹn school of agriculture school of agric lákùrẹ́ mo tún lọ bẹ̀yẹn náà so mo tún ní certificate school of agric. kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú ẹ̀yin àti ilé ẹ̀kọ́ gíga OAU nílùú Ilé-Ifẹ̀? èmi ò lọ OAU o University of Ifẹ̀ lèmi lọ because OAU tí dáyé nígbà tẹ́mi lọ sí university but nǹkan tẹ́ ń sọ time tẹ́mi wà ní school of agric wọ́n link up pẹ̀lú University of Ifẹ̀. University of Ifẹ̀ ni kì í ṣe OAU IART Institute of Research and Training under University of Ifẹ̀ ibi tí èmi ti train yẹn tí wọ́n ti kọ́ wa nípa iṣẹ́ ọ̀gbìn lóríṣiríṣi tí mo bá lè rántí we had 32 subjects ní school of agric ń gbà yẹn 22 kò sí ipa àgbẹ̀ tá a kọ́ gbogbo ẹ̀ là kọ́ tí wọ́n dẹ̀ fi yé wa lọ́dún méjì yẹn. ǹjẹ́ ẹ sì ṣe bẹ́ẹ̀ fi lò ǹjẹ́ ẹ tọ́ dáadáa ọ̀dọ̀ Amẹ́ríkà mo wá ń ṣe o ilé tí mo ní lọ́hùn ó ní àgbàlá tó tóbi mò ń gbin nǹkan síbẹ̀ mò ń gbin ata mò ń gbin ilá mò ń gbin nǹkan tí tá à ń jẹ fúnra wa nínú ilé wa láì lọ sọ́jà but ìta bá lè wá rí à lọ sí African store à ní oríṣiríṣi African store láti lọ rà ń bẹ̀. fún àpẹẹrẹ mi lè gbin epo mi lè gbin òróró ìyẹn à lọ rà but ìta bá lè gbìn fúnra wa ó wà ń bẹ̀. ní orílẹ̀-èdè Amẹ́ríkà. bẹ́ẹ̀ ni o. ṣé ẹ sì lè gbin nǹkan lórílẹ̀-èdè Amẹ́ríkà kó sì wù. dáadáa ó depend lé area tí wọ́n bá wà area táwọn wà tropical area ní tropical area ní Nàìjíríà àwọn abomi wà tó tútù gan tí kankan ò lè wù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ibi tẹ́mi wà nǹkan tí Nàìjíríà lè wù bẹ́ẹ̀. kí náà porúkọ bíi tẹ́ ẹ wà. Richmond, Virginia. State of Richmond in Virginia. lórílẹ̀-èdè Amẹ́ríkà. lórílẹ̀-èdè Amẹ́ríkà. State of Virginia orúkọ ìlú yẹn ní Richmond kí n má ṣe gbé síra wọn. ẹ̀yin arígbọ́ nínú ìtàn wípé ẹni kan ṣe pẹ̀lú gbòǹgbò ìwé tá a mọ̀ sí professorship bẹ́ẹ̀ bó ló ṣe jẹ́. ṣe pé tẹ máa ń sọ̀rọ̀ professor ìrìn àjò ní ìrìn àjò
ó ní wọ́n á lọ sí University of Ifẹ̀ lèmi lọ mo sọ lẹ́ẹ̀kan mi lọ OAU tí dáyé nígbà tí mi wà ní University of Ifẹ̀ so mo lọ University of Ifẹ̀ mo parí first degree in 1981 mo dẹ̀ ní first class ní èdè Gẹ̀ẹ́sì first class English language so ẹ ṣe mọ̀ pé àṣìlú NYSC ní bá post mi sí school kan ní Èkìtì mo dẹ̀ gbé mọ́tò mi mo ti ń lo mọ́tò ní school ní university ọmọ kápẹ́ńtà. màá sọ èdè ẹ̀ fún yín so gbà tí mo dé school yẹn mo wà ní Midtown headmaster yẹn àbí principal à ń pè wọ́n ó welcome mi ó sọ gbẹ ó wà ní tá a bá ti wọlé o kí n wá resume kí n tó padà sí Ifẹ̀ ní ọjọ́ yẹn ní federal government announce pé gbogbo àwọn ọmọ tó bá ti ní first class o kí wọ́n padà sí yunifásitì tí wọ́n ti ní first class kí wọ́n lọ béèrè nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn. n bá padà sífẹ̀ ní bá sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé department tí mo ti parí yẹn department of English ibẹ̀ náà ni màá ti lọ máa teach mo ṣe di teacher ní university mo ti kúrò. direct employment. yes. láì kọ̀wé rárá. ìwé wo ni wọ́n gbé rẹ́kọ̀dù wà ń bẹ̀. láì gbé fáìlì kiri. kì í ṣe pé ń bẹ̀ bẹ̀ sí ni mo lé olóṣèlú kiri ẹ bá. National Merit Award ni wọ́n ń pè é I had National Merit Award èmi ò tiẹ̀ mọ̀ pé èmi ni mo jẹ́ the best ní prelim year mi so owó ọdún mẹ́ta wọ́n san àríàṣẹ fún ọdún kan $650 ọdún kejì $650 ọdún kẹta $650 ni wọ́n ṣe fún mi ní àríàṣẹ yẹn. lápapọ̀ ní gbẹ̀ǹdù bẹ́ẹ̀. ní gbẹ̀ǹdù nígbà tó wó ní ìgán so ẹ̀gbọ́n mi kan kọ́ ló wọ́n fọ̀rùn kẹ́ Professor kí ni bàbá yìí ló wá sọ pé Rẹ̀mí mọ́nísà Ọlọ́run ti bá mi rí mọ́tò kan ní iwájú ààfin Ilé-Ifẹ̀ pé kí n wá rà ẹ lè believe pé mọ́tò tara ní 600 mo ra mọ́tò B2 600,000. 600 náírà àpò mẹ́ta. kì í ṣe 6,000 naira àwa gbé lọ sí Ìbàdàn a lọ fa engine tó wà ní because 1200 engine ni àwa lọ gbé engine 1300 sí bí mo ṣe ń gun mọ́tò mọ̀ mi. tẹ́yìn kan ṣe fàájì káàkiri. tí mo ṣe fàájì káàkiri mọ́tò yẹn mo gbé lọ sí NYSC ní ọ̀dọ̀ mi tí mo ń lò náà ni mo ń gbé káàkiri mọ́tò tí mo wá ná bíi gbogbo nǹkan tó parí ẹ̀ kò ju 1300 àbí 1400 bíi ọdún karùn-ún tí mo fẹ́ ta mọ́tò yẹn 7,000 naira. lẹ́yìn ìgbà tẹ́tí ti lo àlàáfíà kúrò lára rẹ̀ níwọ̀nba. bẹ̀tẹ̀ èmi mo máa ń tọ́jú nǹkan so a lè sọ pé mo ti gbà láàfíà ẹ̀ mo máa ń tọ́jú ẹ̀. àmọ́ ó tún appreciate. ó ti appreciate instead kò depreciate ó appreciate ni. ó ṣe jẹ́ ni nígbà tí mo wà ní University of Ifẹ̀ mọ́tò lèmi máa ń gùn láti hostel mi lọ sí. ní bó ṣe rọrùn tó ń gbà náà àmọ́ bó ló ṣe rọrùn fọmọ bàbá kápẹ́ńtà láti lè rẹ̀ láǹfààní láti lè kájú. nítorí ọmọ bàbá kápẹ́ńtà Ọlọ́run Olódùmarè kẹ́ ó sì mọ̀wé ó sì mọ̀ nǹkan tó ń ṣe. bàbá rẹ̀ tó jẹ́ bàbá kápẹ́ńtà náà wọ́n sì ní. ó fi àdúrà tì lẹ́yìn. àtowó. owó kẹ̀ bàbá olówó
Ọlọ́run Olódùmarè ti ṣe owó pẹ̀lú scholarship. That is correct. Nígbà tí mo ti kúrò ní La Grammar School 1971 mi ìfowókàwé mọ́ láyé mi títí mo fi gba PhD. Tí mo fi dọ́ scholarship kúrò ní secondary. Tí mo ti kúrò ní La Grammar School ní 71 mi ìfowókàwé o. Mo kúrò ní La Grammar School mo lọ School of Agriculture ọ̀fẹ́ ni. Mo kúrò ní School of Agriculture mo lọ yọ University of Ife. Mo ní scholarship automatic scholarship ní FEB mi ìsanwó. Mo kúrò ní University of Ife mo lọ sí Vancouver, Canada, University of British Columbia. Kí n tó kúrò ní Nàìjíríà ni wọ́n ti fún mi ní scholarship because gbà tí mi apply. Okay, let me back up a little bit. My first outing was 1988. Mo lọ sí Britain. So, University of Leeds. University ti Ṣóyínká lọ yẹn gan ni mo lọ. Ni mo bá ó kàn kú bí ọ̀sẹ̀ kan tó kù kí n wálé nínú ọ̀sẹ̀ mẹ́fà tí mo lò ń bẹ̀. Kí ni kan sáà sọ sí mi lọ́kàn pé kí n má waste opportunity o. Ọ̀gá mi kan ló sọ fún mi bẹ́ẹ̀ ní College of Education Iléṣà nígbà tí mo fẹ́ travel. Don't waste the opportunity. Kí ni kan sọ sí mi lọ́kàn? Okay. Mo bá lọ sí library university yẹn. Yàrá ìkàwé wọn. Yàrá ìkàwé. Gbà yẹn àwọn kìnnì kan jábẹ́bẹ́ tá a máa fi ń kọ kìnnì yẹn 10 kọ́bọ̀ ni wọ́n máa ń lẹ̀ máa bá sá lọ́ra kan sá. Mo bá sọ pé kí wọ́n jọ kí wọ́n jẹ́ kí n máa yunifásitì mẹ́ta ní Canada, yunifásitì mẹ́ta ní US ní America. Wọ́n dẹ̀ list ẹ̀ fún mi. So láti bẹ̀ ni mo ti wá lọ pé kí wọ́n send the application form sí àwọn yunifásitì mẹ́fẹ̀ẹ̀fà yẹn. Mo fún wọn ní address mi ní Iléṣà ní College of Education. Ìgbà tí màá fi dé Iléṣà inú box mi ti kún fún lẹ́tà. Ṣé láti là? Application ìlákẹ̀ láti London. Oṣù àwọn kẹtọ́dé gan gbogbo inú box yìí ti kún. Ó ti kún. Mo bá kó gbogbo kìíní yẹn mo já mo dẹ̀ fill ẹ̀. Ṣé application mi láti fill ẹ̀ ṣe bá send ẹ̀ padà. Èyí tó kọ́kọ́ dá mi lóhùn ó ní University of British Columbia ní Canada. Ibẹ̀ náà dẹ̀ mo lọ tí mo ti gba PhD. So gba mo dẹ̀ dé UBC University of British Columbia Vancouver, Canada. So wọ́n wá ní kí n send TOEFL àti GRE ó ní prerequisite qualification láti wọ university ńbẹ̀. Bá gbé pen mi mo máa ń kọ̀wé o. Bá gbé pen pé èmi ò nídìí TOEFL mi dẹ̀ nídìí GRE for the following reasons. Number 1, English language ó ní language of education tèmi ti ń bá bọ̀ for so many years. Number 2, gbà tí màá jáde university first class mo ní nínú English language. Number 3, mo ti bẹ̀rẹ̀ sí teach English language ní university for many years. Therefore mi need anything tí wọ́n ń béèrè yẹn. Mo rò pé ẹni tó béèrè kíní yẹn secretary faculty of arts ní university tí mo ń lọ ní
gbà tó wá rí response mi kò lè ṣe nǹkan kan ju pé kò lọ gbé bá ẹni tó tún jù lọ ó bá lọ gbé bá faculty officer náà tún wọ pé eléyìí kọjá tó kò lọ gbé fún. ọ̀rọ̀ yẹn pọ̀ wọ́n wò pé ta ló lè send irú response ta ló ní ìgboyà. gbà tí wọ́n rí bí mo ṣe kọ́ pé wọ́n á sọ pé ok automatically àwọn send the form tí máa fi apply fún visa lọ sí Canada mo ṣe lọ sí Èkó nìyẹn ọwọ́ kan wọ́n fún mi ní visa láti lọ sí Canada ìgbà tí mo wá dé Canada wọ́n ti attach mọ́ professor kan tó ń teach things fall apart tí Chinua Achebe kọ yes so gbogbo ránran tí ò yé wọn sọ wọn pé inú Chinua Achebe wọ́n sọ̀rọ̀ polygamy wọ́n fẹ́ yàwó méjì wọ́n fẹ́ yàwó mẹ́fẹ̀ yẹnyẹnyẹn. kì í dẹ̀ ṣe culture tiwọn. kì í dẹ̀ ṣe culture tiwọn but culture tiwọn worse. èmi mo wá là wọ́n lójú pé níbí yìí o ẹ fẹ́ yàwó kan sílé concubines mélòó lẹ́nu níta ní bá wò mí pé àwọn òrùn débẹ̀ ni o ní ọ̀dọ̀ tiwa àfi bò ẹni tó bá fẹ́ yàwó méjì tí ó fẹ́ orí òwúlé kan ló kó gbogbo wọn sí olùkádẹ ọjọ́ tí ọrùn kan òun tí ó lọ bá ọkọ ẹ̀sùn nǹkan kan so ẹ̀yin tẹ́gbẹ́ ẹnìkan sínú ilé tẹ́wọ́n àwọn ṣe balabala káàkiri ní ìta ládùúgbò everywhere bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́ owó ní wọ́n tún há pé àtẹ̀mí sí pé eléyìí kì í ṣèyàn lásán o. bàbá wa Professor David Rẹ̀mí Adéwuyì lápapọ̀ báyìí ó ti tó bí ọdún mélòó gan tí ẹ ti wà ní ìlú òyìnbó ẹ ti ń lo dáúlà. náà mò ń sọ fún yín láti 88 mo ti kúrò nínú ìlú yìí mo máa ń wálé o all the time màá wálé méjì nígbà míì mo lè wálé mẹ́ta lágbára mi bá ṣe láàrin ọdún kan. àmọ́ wípé ẹ permanent sọ̀rọ̀ tẹ́tí ń bóyìnbó jẹ bóyìnbó. láti 88 níṣẹ́ 1988 tí mo ti lọ Canada mo pẹ́ ní Canada gan ibẹ̀ mo ti ṣe PhD wọ́n lè parí PhD mo ríṣẹ́ sí yunifásitì ní Amẹ́ríkà ibẹ̀ náà lè mo wà títí dé ní. pẹ̀lú gbogbo ìrìn àjò yín tó ní í ṣe pẹ̀lú ètò ìkẹ́kọ̀ọ́ tọ́lọ̀ fi rọ̀ yín lọ́rùn yìí tí gbogbo ẹ̀ tó ṣe wọ̀kúwọ́kú tó jẹ́ pé àti yunifásitì lọ́lọ́ ti yọ̀ǹda ọkọ̀ fún yín tó jẹ́ pé Ọlọ́run fi gbà rọ̀ yín lọ́rùn láti kékeré kí ni challenges yín. ẹ wo nítorí Ọlọ́run ẹ má ṣe àṣìṣe pé nǹkan rọ̀ mí lọ́rùn nǹkan rọ̀ mí lọ́rùn rárá nǹkan láforítì ni. àmọ́ tí ń lo ọkọ̀ láti. kò í sí àforítì náà ni. ilé ẹ̀kọ́ ẹ̀fọ́ lọ́lọ́ ẹ̀ wówó. láyé èmi ò lè sanwó school mi. kí wàá ní challenges. challenges náà ni pé mo láti múra sí iṣẹ́ ìwé yẹn gan fún rẹ̀. ẹ ṣiṣẹ́ takuntakun. time tó yẹ kí n sùn mo láti jí kí n máa kàwé mi. time tí you see èmi náà tún wá ṣe nǹkan kan àwọn tó jẹ́ èèyàn bíi tèmi tajọ́ ń kẹ́kọ̀ọ́ mo kó wọn jọ bíi 5 ni wá mo wá sọ fún wọn ìwọ chapter 1 ìwé yìí ìwọ ló present ẹ chapter 2 ìwọ náà lọ kà chapter 3 àṣà pín mo pín fún wọn èmi ni màá wá jókòó bíi ọ̀gá a wá ṣe pé kí ni yà wá easy for everybody nǹkan tá a ti jọ discuss tí exam bá dé gan walk over ni walk over ló máa jẹ́. ẹ̀yin tí wọ́n bí sí inú àrọ̀fọ̀ bí ìletò ìlú tí ò fi gbogbo ara tóbi ń gbà náà káwọ́kú sọ pé bí oko. oko ni
bó ló ṣe rọrùn fún yín láti lè bá àwọn òyìnbó gbé pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ sì lu òfin wọn. láyé ìgbàgbépọ̀ yìí ṣe fi rọrùn. bàbá tó bí mi even nígbà tí mo wà nílà grammar school bàbá mi nítorí kò sówó bàbá mi ló gun kẹ̀kẹ́ wá láti ìgboro wá sí ìlà grammar school òyìnbó ni principal Mr. Winchester bẹ̀tẹ̀ tó jẹ́ bọ́sà ọmọ ìlà ni bàbá mi wá sọ pé bá mi sọ fún òyìnbó tí wọ́n bá fẹ́ máa lé àwọn ọmọ tí ò sanwó school jáde kí wọ́n má lè dé fídíò ọjọ́ mo bá ti rówó ìyá àmọ́ san díẹ̀díẹ̀ ọjọ́ sílé 5 ọjọ́ sílé 10 and it's true bàá mi ogun kẹ̀kẹ́ wá láti kíní yóò dẹ̀ lọ sí bọ́sítírì yóò lọ mú owó tó yóò san ó lọ ń tẹ̀ nìyẹn ìyẹn wá jẹ́ ìbẹ̀rù fẹ́mi pé bá mi mà lè wá anytime yọ sí ìlà grammar school so Osuraki bá mi ò gbọ́dọ̀ wá sí ìlà grammar school ká tẹ̀ sọ pé ó béèrè pé ọmọ ń dà kí wọ́n á sọ pé àwọn ò rí so gbogbo àwọn ọmọ tó wá láti Èkó wá sí láti Kwara catchment area ní ìlà grammar school jẹ́ngbà yẹn àwọn tí wọ́n dẹ̀ máa ń mú gbó ṣe wọ́n pọ̀ jaburata so èmi ò gbé hostel until my final year tí wọ́n fi mí ṣe health prefect dẹ̀ lè jẹ́ prefect kò máa gbégboro you have to be in the hostel. That was my first year in the hostel ní ìlà grammar school.